iṣẹ́ rí pó kéré sísìn ọ̀yá àwọn èèyàn wọn ní sánmà rẹ o òkè ọ̀fẹ́ wà ń sàlẹ̀ wọ́n pọ̀ ju àwọn èèyàn tó wà lókè tó wà ń sàlẹ̀ ni wọ́n sì fẹ́ wà lókè nítorí pé space tó wà ń sàlẹ̀ kéré jẹ́ àwò pẹ̀lú kákọ́lé story building àrà ó ní gbogbo ẹ̀ ń sàlẹ̀ táwọn dé níbi tẹ́ ẹ rẹ́ fàràǹdà dé tí lédè gangan ọkọjá abẹ wọ́n tẹ́ níbẹ̀ tó wà níwájú ilé yín tó wà lẹ́yìn ilé àwọn tó wà ń sàlẹ̀ wọ́n lè sùn bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ lè tẹ́ ní kọjá abi tí lédè lókè èlèyàn torí ọ̀bọ̀ sí ohun tó ń jábọ́ ní bá wà lókè tó ń jowú ẹni tó wà ń sàlẹ̀ pé òun fẹ́ ṣe bí ẹni tó wà ń sàlẹ̀ ó ń bọ̀ á bá wọn nù èèyàn tí ń bẹ nílé ayé ọ̀la tán ni ọ̀rọ̀ èèyàn láì dáa bá ń sọ̀rọ̀ ẹni tó dáa fún láyé láì dáa ṣe wálẹ̀ wọ́n máa ń wà wọ́n ti rora wọn pin àgbọ̀ pé báwọn ò bá gba kọ̀rọ̀ gba kọ́lọ́fín báyé èèyàn jẹ́ àwọn ò lè dókè tó ń tọ̀ wọ́n. acceptance tá a ti máa ń sanwó acceptance ní ọba fún yàn ládùmíṣàn ní yunifásitì nkankan sì acceptance kó wà títí ayé níbo ẹni tó wà lókè láì dáa there for life ni làwọn ọmọ wà títí ayé ni wọ́n fi máa ń sọ̀rọ̀ ẹni tó wà lókè pé kó jábọ́ kó wá join àwọn wá join wọn ó yín sì bàjẹ́ èjì lẹ́ni tó latan tí ń gbọ́ sọ̀rọ̀ ẹni tó wà lókè òun náà nítọ̀ wọn jọ ń sọ̀rọ̀ ẹni tó wà lókè láì dá. ohun òsì ń sàlẹ̀ mọ́ ọ̀rẹ́ díẹ̀ ti wà lágbede méjì o sì kò tọ́ jẹ́ pé ó ti píìchì tẹ́ǹtì pẹ̀lú ẹni tó wà ń sàlẹ̀ tí wọ́n jọ ń sọ̀rọ̀ ẹni tó wà lókè láì dá yẹn ọjà bọ́ yẹn ó pọ̀ jù. ìkọ́sọ̀ ò ní máa bá yẹn sọ̀rọ̀ kó orí ọmọ gbọ́ with distance tọ́pọ̀ láìsí lórí rédíò abẹ́ntọ́ ń bá a sọ̀rọ̀ náà sókè nìyẹn láti kú lọ́dọ̀ ẹni tó wà ń sàlẹ̀ yẹn tó gbọ́ ẹni tó sọ tó kó dànù lókè tó ń bi ẹni tó wà lókè pé ẹgbẹ́ wọn sọ̀rọ̀ yín báyìí ṣé bẹ́ẹ̀ ló ti rí onípò tó wà ó ti ń súnmọ́ ẹni tó wà lókè òdodo lórí ọ̀rọ̀ yẹn ìwọ ààrẹ lókè àjẹpọ̀ sí nídìí ìbàjẹ́ ẹni tó wà lókè gangan ọ̀rẹ́ láì dáńsàlẹ̀ sì wà lókè tẹ́ tún discuss bẹ́ẹ̀ sì kún sókè sí kò tẹ́dá bá wà láyé àárín lọ́wà ní àtibẹ̀ tiwa àti tó gbé débi. Kọ́lé Abíọ́lá láti Ìbàdàn náà mo ti wà. kí ló ṣẹlẹ̀. ọmọ mi láti bí ọdún mẹ́ta mo ti ń gbé kiri kò lè ní kò lè jókòó gbogbo ibi táwọn èèyàn júwe fún mi náà mò ń gbé lọ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ pásítọ̀ kan rí mi wọ́n bá ń ṣòróró pé kí n máa fún un mo délé mo bẹ̀yìn inú ẹ̀ mo bẹ̀yìn inú òróró. ẹ bẹ̀yìn nínú òróró. bẹ́ẹ̀. ẹyin dídé àbẹ̀yìn sísè. òróró wà ń bíbà. pẹ̀lú ẹyin. bẹ́ẹ̀. ṣé kò ní òsì lé gbogbo àwọn nǹkan tí wọ́n ẹjẹ̀ ń wò ó. ṣé ẹ rò òróró nu ẹyin gbàtọ́ kọ́kọ́ bá yín ṣe. ara o. gbàtẹ́ ẹ pé pásítọ̀ padà pé òróró mọ̀ ti wọnú ẹyin ti wá. pásítọ̀ yẹn rìn kiri ni kì í ṣe pásítọ̀ tó ní chọ́ọ̀chì wọ́n bá mi ṣàgbo náà mo bá dé inú ẹ̀. ṣé wọ́n gàjí ti gbé sẹ́yìn lélẹ̀ sá ẹ̀yin aláǹgbá. ẹjọ́ ẹ gbà mí o. ẹ̀yin aláǹgbá ni. wọ́n tún júwèé ibì kan fún mi lọ́nà airport mo tún débẹ̀ wọ́n ní kí n tó débẹ̀ àná tí wàá tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ dé mi. wọ́n náà ti wá tẹ́lẹ̀ ọkọ yín kọ́. owó àkùdá sí mount lè wá jáde. kò lè ọmọ mélòó lẹ́bí fún. àkọ́bí mi náà ni ẹyọ kan náà ni. ẹ̀yin aláǹgbá ìgbà tí bá sọ gbé fún yín kò sí kí ní ibẹ̀. kò sí níbẹ̀ o kódà àwọn ẹlẹ́rìí wà ń bẹ́ẹ̀ ń jẹ́ gidi lọ́dọ̀ wa. dálá kọ̀ọ̀kan wọ́n ní wàhálà ló mọ̀ kan tó fi pinlẹ̀ àgbo gbàtàn tún gbélé fún mi mo tún ní ẹyin mọ̀ tún ní inú òróró. ọmọ ọdún mélòó lọmọ yìí. ọmọ ọdún mẹ́ta. kò lè rìn. kò lè ní ọrùn ẹ̀ òdúró kò dẹ̀ lè jókòó. ọrùn ẹ̀ òdúró. bẹ́ẹ̀. kí ni mẹ́díkù tí a ti lọ ilé ìwòsàn. usage náà là ń lọ tẹ́lẹ̀ gbà tó yá tí àwọn usage ṣe tí ò ṣe mọ́ mọ́ tún ní kí n máa lọ sí òní àǹsàn gbà tí mo lọ sí òní àǹsàn náà the same thing náà ni àwọn èèyàn wá ní kí n lọ tẹsẹ̀ lébọ̀ gbogbo ibi tí wọ́n wá ń lọ wọ́n ní wọ́n ti tẹ́lẹ̀ bẹ̀dẹ̀ mi. nílé ìwòsàn tẹ́ ẹ lọ wọn ò kọ orúkọ pé orúkọ àìsàn báyìí ní í ṣe o. ara wọn ní physiotherapy la máa ṣe adẹ̀ ń ṣe physiotherapy tì náà gbà tó yá mi wà lọ mọ́ gbà tí ó sì hàn kan mọ́ kódà ọdún náà mo ẹ̀ṣẹ̀ parí sẹ́fíìsì gbogbo owó tí mo gbà ń bẹ́ ọdún náà mo ná ilé. ẹ ti dààmú gan lórí ọ̀rọ̀ ọmọ yìí o. gidi ni o gbà tó ti di pé èèyàn kan tún rí mi jẹta lónìí kí n má wulẹ̀ dàmára mi kiri mọ́ pé wọ́n lò ó ni. báwo ti lu ọmọ yìí ni. bẹ́ẹ̀. kábíyèsí olódùmarè ṣé mi ọkọ yín náà lẹ́sà wà. ó sì lé mi jáde láti last year. kí lẹ ṣe. kò ní kó kànkan tí mo ṣe. ọmọ ìlú wo ni. ọmọ Kwara. ọkọ yín kọ́. ọmọ Ìbàdàn. iṣẹ́ kí lọkọ yín ṣe. iṣẹ́ búrẹ́dì. ẹ jọ lọ skul ni. ohun nd ló parí. ẹ̀yin kọ́. mo parí change mo ẹ̀ṣẹ̀ self lọ́dún ẹ̀ ni. kọ́ọ̀sì wo lẹ ṣe. bisa admin.
ẹ̀yin lálàá rárá kẹ́ ẹ rí nǹkan kan. ẹni tí mò ń rí èmi ò fẹ́ dárúkọ ẹ̀ pé kí wọ́n kọ́ tiẹ̀ kọ́kọ́ bá mi ṣèwádìí bíbá iná lóòótọ́ wọ́n ń dárúkọ ẹni yẹn bọ́ mi lè lọ fèsì ẹ̀ kì í ṣe tí mo lè lọ bá. bẹ́ẹ̀ kódà láti ṣàṣàyẹ sílẹ̀ yẹn tún júwe ibì kan fún mi ní ọ̀dọ̀ dr kínní. àkójọra wọn ẹ̀ wá gbà mí ẹ̀ wá bá tọ́jú àwọn sáré sílẹ̀ yìí kọjọra wọn. èèyàn kan náà wá tí wọ́n lọ jù ẹ bá ń bẹ àwọn sálẹ̀ bá ń pe sẹ́kítírì ẹ bá ń bẹ kó jọra wọn. ó ti ẹ̀ ti wá sùn mí tó rà ọjọ́ tí mo lọ fẹ́ gbọ́ wọn yẹn kalẹ̀ níbi orí bíríìjì ọlọ́run ṣògo mo gbé sílẹ̀ lẹ́tàn mo wá pẹ́yìn dà ọkọ̀ kan tí wàá ní kí n lọ gbé padà pé kó má lọ bọ́ sọ́wọ́ àwọn tí ó lò ó ní àwọn ọmọ yahoo. ṣé kò ní òsì wá. ohun tá a lè ṣe kó nínú òsì wá sílé yìí ọ̀dà padà wá o nígbà tí ṣe kó ní bá padà dé. ọmọ yẹn ń gbẹ. kó ní òde ọ̀túnla Friday ẹ padà wá ẹ láàárọ̀ ẹ jọ ẹ ṣáà padà wá ẹ má jẹun fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹni wọn ń tẹ́lẹ̀ ẹ ṣáà padà wá ṣáà kì í sí pèsè kó ní gan lè ń bọ̀ wá bá ẹ jẹun púùtù ẹ bá kí wọ́n jẹ́ ni ẹlẹ́ni ó dé ń bí ọ lọ ẹ mọ̀ lọ. wọ́n ṣe ojú òpó náà. hello. ẹ mà ní sí ìwé o. àmín. iléeṣẹ́ yóò ní dàrú. àmín. ẹ ní sí ìyàgbá náà o. àmín o. àtàwa náà ẹ fún ewu ni bàbá àwù láti kẹyìn sí. kẹyìn sọ̀rọ̀ tí ò lówó nú. ọ̀rọ̀ tí ọba lówó nú ọ̀rọ̀ run. kóbi ó sì kó sì rojú kó lójú láyà kó sì lo dídí ẹ wò bí wọ́n ṣe ń dọmọ láàmú. ẹlẹ́mi ni wọ́n o. ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run ó gbìjà rẹ̀ jà. ẹ ní dààmú o. àmín. agbára ọlọ́run wọ̀ ní wáńtí o. àmín. ẹ pé ìwúlẹ̀ ṣàdúrà. Yes sir.